ẹ kú dédé àkókò yìí jákèjádò gbogbo àgbáyé tẹ́tí láǹfààní àti máa wo Orúmẹni TV ìyẹn ní orí YouTube. Mo láyọ̀ láti sọ fún wa wípé ibi tá a wà yìí iná pè ní AA Joy Park tó wà ní Academy ní Ìwòrò nílùú Ìbàdàn. Ibi tẹ́ ń wò ní ọkàn yín sàn yìí ibẹ̀ gan-an ti máa ń wọ ọkọ̀ ìwó. Ara ọkọ̀ ìwó náà lẹ́ ń wò tán ṣí búùtù ẹ̀ sílẹ̀ yẹn tán kó ẹrù síbẹ̀. Ibẹ̀ ni alàgbà tí í ṣe Ọmọgbọ́láhàn Sulaimon tó ti wọ ọkọ̀ ní ọjọ́ kẹfà oṣù kínní nínú ọdún 2017 tá a wà yìí láti lọ sí ìlú Ìwó ní déédéé àkókò yìí náà ni ò tílẹ̀ ti ṣú tó sì wà ní inú mọ́tò tó sọ pé ògbẹ́ ń gbẹ òun tí ẹnìkan tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ní déédéé àkókò náà tó sọ pé kó mu irú drinks báyìí ó lóun ò kí ń mú pure water ni òun máa ń mu. Ó ṣàbà sọ̀rọ̀ lọ́tún bá sọ̀rọ̀ lósì. Ẹ ti gbọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ àlàyé lórí ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn ní orí YouTube ẹ ti gbọ́ ń bẹ̀. Ṣùgbọ́n fún àǹfààní yín kẹ́lẹ́bà àrínà rí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀ nílùú Ìwó Road nílùú Ìbàdàn ìyẹn ní Ìwó Road. Ìní ìdí pàtàkì tí a fi ọ̀pulóòdù fídíò yìí spọ́ọ̀tì ló ti wọ mọ́tò. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe tá a bá ti wà ní park nípa pé ara nǹkan ní tá a bá fẹ́ rà ká sọ̀kalẹ̀ ká lọ rí rà fúnra wa pàápàá jùlọ ní àṣálẹ́ torí bá méjì kọ́ Orúmẹni ni o. O fẹ́ ra drinks ni, o fẹ́ ra búrẹ́dì ni, kódà o fẹ́ ra card ìbá dá púpọ̀ jù kó sọ̀kalẹ̀ fúnra rẹ̀. Ìwó Road láwa o ní ìlú Ìbàdàn ní ibi tí wọ́n ti máa ń wọ ọkọ̀ ìwó ilẹ̀ ń wò lójú ìwòran yìí. Ẹ lọ sórí YouTube kẹ́ lọ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu alàgbà Sulaimon Ọmọgbọ́láhàn nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ ní kọ̀ọ̀kan èjèèjì. Babátúndé Balógun olóròyìn fún iléeṣẹ́ Babátúndé Balógun Orúmẹni International. God bless Nigeria.